A kí àwọn oníròyìn. Àwa tí ẹ̀ ń wò yìí ni àwa tí a jẹ́ ọmọ ẹgbẹ́ onítẹ̀síwájú APC nípínlẹ̀ Ọ̀ṣun, tí a sì fẹ́ kí àwọn gbogbo àgbáyé mọ ohun tí ó lọ nípa ètò dàrúdàpọ̀ jàǹdùkú ìpànìyàn tí ó ń lọ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Láìpẹ́ yìí ni àwọn ọlọ́pàá ni wọ́n ní ìjíròrò, wọ́n sì ní ohun tí wọ́n ń pè ní information wípé ní ilé ẹni tí ó jẹ́ akọ̀wé fún ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun, Alhaji Teslim Ìgbàláyé, pé ẹni tí àwọn ọlọ́pàá ti ń wá tí ó jẹ́ ọ̀daràn apànìyàn pé ó wà ní ilé akọ̀wé fún ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn ọlọ́pàá gbéra, lóòótọ́ wọ́n bá ẹni yìí níbẹ̀. Orúkọ ẹni náà ni Abíọ́dún Ọládélé Arówómọlé, tí àpèjẹ àti ìnagijẹ rẹ̀ ń jẹ́ Àṣípa. A sì jẹ́ pé Àṣípa jẹ́ ògbólógbòó ọ̀daràn tí àwọn ọlọ́pàá ti ń wá nípa ikú èèyàn kan tí à ń pè ní Sheriff Oyèwálé. Wọ́n ní Àṣípa yìí pẹ̀lú àwọn ẹgbẹ́ rẹ̀ ni wọ́n pa á, tí wọ́n tún gbé òkú rẹ̀ lọ. Àṣípa yìí náà wà nínú àwọn ọ̀daràn ní inú oṣù kẹfà ọdún 2024 tí wọ́n lọ sí àdúgbò kan ní ìlú Òṣogbo tí wọ́n fẹ́ lọ já owó gbà ní ilé ìjọsìn kan. Àṣípa lọ pẹ̀lú ẹni tí a ń pè ní Emir Ajagungbadé, tí ó jẹ́ ọ̀gá àwọn oníjàǹdùkú yìí tí àwọn ọlọ́pàá sì ń wá. Àṣípa lọ pẹ̀lú èèyàn kan náà tí wọ́n pè ní Dámilọ́lá. Nígbà tí àwọn ọlọ́pàá gbọ́ wípé wọ́n lọ kógun ja àwọn ará àdúgbò yìí, àwọn ọlọ́pàá débẹ̀, Emir Ajagungbadé sá lọ, Àṣípa yìí sá lọ, ṣùgbọ́n ọwọ́ tẹ Dámilọ́lá. Dámilọ́lá wà ní ọgbà ẹ̀wọ̀n ní ìlú Àbújá bí a ṣe ń sọ yìí. Ṣùgbọ́n Dámilọ́lá jẹ́ kí àwọn ará ìlú mọ̀ wípé àti òun o, àti Àṣípa o, àti Emir Ajagungbadé o ni àwọn jọ ṣe iṣẹ́ ibi yìí. Àwọn ọlọ́pàá rí ìbọn tí wọ́n ń pè ní pump action 8 ní ọwọ́ wọn. Wọ́n sì rí live ammunition tí ó pé 20. Láti ìgbà yẹn ni Àṣípa yìí ti wà ní ẹni tí àwọn ọlọ́pàá ń wá. Ṣùgbọ́n láìpẹ́ yìí ni wọ́n bá Àṣípa ní ilé akọ̀wé ìjọba fún ìpínlẹ̀ Ọ̀ṣun, Alhaji Teslim Ìgbàláyé. Ó jẹ́ ohun tó ṣe ní láàánú pé gómìnà ti ìpínlẹ̀ Ọ̀ṣun ó lè tún máa bá àwọn agbófinró jà, tàbí kí ó nẹ́nu láti jáde sọ fún àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun wípé ohun tí àwọn agbófinró ṣe pé kò bójú mu. Ohun tí à ń sọ nìyí o. Nígbà tí olórí àwọn ọlọ́pàá tó wá sí ìpínlẹ̀ Ọ̀ṣun, Inspector General of Police, a ṣe àlàyé, fi fídíò fọ́nrán kan, a jẹ́ kí olórí ọlọ́pàá kí ó rí níbi tí Emir Ajagungbadé ti ń ṣí ilẹ̀kùn ilé ìjọba tí ó ti hùwà bíi pé òun ni láńlọ́ọ̀dù níbẹ̀. Ó ń ṣílẹ̀kùn yìí fún àwọn yòókù ẹ̀ tí wọ́n jọ ń ṣe jàǹdùkú yìí. Lẹ́yìn yẹn, a fi àwòrán, a fi hàn olórí àwọn ọlọ́pàá ní ibi tí gómìnà fúnra wọn tí wọ́n ti ya àwòrán yìí pẹ̀lú Emir Ajagungbadé tí wọ́n gbé ìka méjì sójú àì. A tún fi àwòrán hàn olórí àwọn ọlọ́pàá ní ibi tí gómìnà ní ọjọ́ tí wọ́n ń ṣe ohun tí wọ́n ń pè ní flag off, pé a fẹ́ bẹ̀rẹ̀ ìpolongo fún ẹgbẹ́ Accord. Wọ́n ṣe ní Freedom Park nílùú Òṣogbo. Alówólé wà ní apá òsì àbí apá ọ̀tún
bẹ́ẹ̀ ni emir wà ní apá òsì àbí apá ọ̀tún gómìnà lórí podium. Àwọn méjèèjì yìí ni àwọn ọlọ́pàá ń wá. Báwo ni àwọn ọlọ́pàá ṣe fẹ́ rí wọn mú nígbà tí ó jẹ́ pé aago gómìnà ni wọ́n ń wà, gómìnà sì ní immunity? Ìdí yìí ló fà á tí gómìnà fi ẹnu ara wọn sọ pé commissioner of police Gota ó ní kò cooperate, pé kò ṣe nǹkan tí àwọn fẹ́ kó ṣe. Ara nǹkan tó fẹ́ kó ṣe yìí náà ni pé tí o bá rí Ajagungbadé má mú o, tí o bá rí Èṣùbí yìí má mú o, tí o bá rí Rugged má mú o, tí o bá rí Alówólé má mú o. Ṣùgbọ́n commissioner of police yìí ó ń sọ ní sọ pé iṣẹ́ tí wọ́n fi rán òun ni láti dáàbò bo aráàlú, kì í ṣe iṣẹ́ kí òun rí ẹni tó ń pa aráàlú kó máa wò kó máa mú. Ìdí nìyí tí kọmíṣánná ọlọ́pàá yìí àti gómìnà wọn lè jọ ṣe. Kò sí ẹni tí wọ́n lè gbé wá sí Ọ̀ṣun látìgbà tí gómìnà yìí ti wà níjọba tí kò bá ti bá wọn lọ́wọ́ nínú kí a rí apànìyàn ká máa wò níran, ẹni á di ọ̀tá gómìnà yìí ni. Ìdí nìyí tẹ́ fi ń rí tí àwọn ọmọ ẹgbẹ́ Accord wọn á máa pariwo lé ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà fún ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun lórí. Wọn á ní nítorí pé iṣẹ́ táwọn gbé fún táwọn bẹ̀ wọn á ní kò ṣe. A fẹ́ fi àsìkò ìdúpẹ́ ní ọwọ́ Inspector General of Police. Ohun tí wọ́n sọ ńgbà tí wọ́n wá ohun tí wọ́n rí ó ti wá sí ìmúṣẹ o. Torí pé ẹni tó jẹ́ wà ní ipò kẹta àbí ipò kẹrin sí gómìnà, tí a bá mú gómìnà, a mú igbákejì gómìnà, àwọn ẹni tó ń sojú ṣòfin ó jẹ́ ìkẹta, a mú CJ ó jẹ́ ìkẹrin, SIG ló wà níbi ipò karùn-ún sí gómìnà. Ṣùgbọ́n nínú ìjọba òun ẹni àkọ́kọ́. IG yẹn ti wá rí pé nǹkan tẹ́ ń sọ àṣẹ ilé ìjọba nìkan la wá rí, àṣẹ àwọn ọlọ́pàá tún ní information pé ilé ìjọba nìkan kọ́, ilé àwọn tó ń ṣèjọba gan ọ̀daràn wà mẹ́. Ibẹ̀ ni wọ́n ti mú Asípa yìí o. Asípa yìí ó dá wa lójú pé ó máa sọ òótọ́ ọ̀rọ̀ tí àwọn ọlọ́pàá tí wọ́n bá bí léèrè dáadáa. Àwa ń bẹ Inspector General of Police, ẹ máa ṣe àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun tí ẹ bá torí àwíjàre gómìnà Adeleke tí kò ní òótọ́ nídìí, tí kò ní ẹ̀rí òótọ́, tí ẹ bá gbé Commissioner of Police yìí, ẹlòmíì tí ẹ bá tún gbé dé bákan náà ni o. Tí ẹni yẹn ò bá ti sọ̀rọ̀, ẹnu ẹni yẹn ti jẹ́ dòdò, kò lè sòdodo ni o. Kò sí olórí ọlọ́pàá tí wọ́n gbé wá tí gómìnà yìí tí inú ẹ̀ dùn sí. Nígbà tẹ́ ẹ gbé olórí ọlọ́pàá márùn-ún wá, gómìnà yìí kọ̀ǹpléènù. Nígbà tí ọ̀gá Ẹgbẹ́tókun tí ó jẹ́ Inspector General of Police, tí ẹ bá gbàgbé, gómìnà yìí sọ wípé Ẹgbẹ́tókun fẹ́ràn èèyàn kí wọ́n wá pa òun. Ìtọ́ ṣe fún Ẹgbẹ́tókun tán ṣe fún ma òun náà ṣe fún Gota nìyí o. Ntí Gota ń sọ ni pé ẹ lè ní kó má ṣe iṣẹ́ òun gẹ́gẹ́ bí òfin Nàìjíríà ló ṣe ní kí òun ṣe. Gómìnà Adeleke, àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun ń béèrè, ọmọdé ń béèrè, àgbà ń béèrè. Láìpẹ́ ibi ọ̀sẹ̀ méjì sẹ́yìn tí àwọn ọmọ ẹgbẹ́ yín jáde, ènìyàn 7 ni wọ́n yan ìbọn lù. Ọkùnrin kan kú, ọmọ oṣù 3 ó gba ọta sórí, ó kú ní ọjọ́ kejì àbọ̀jọ́ kẹta. Gómìnà ń ṣe lẹ ní àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni. Ṣé ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni ọmọ oṣù 3? Ṣé ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni ìyá àgbàlagbà tí ó ń kírun lọ́wọ́ níbi tí ìbọn ti lọ bà? Ṣé ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ni 72-year-old man? Gómìnà débẹ̀ yẹn, lọ́bẹ̀. Ìtumọ̀ ẹ̀ ni pé tiẹ̀ náà ní ará Ọ̀ṣun wọn bá àpáwá tán. À ń pe President Bola Ahmed Tinubu, ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí. Gómìnà yìí ò kọ̀ kílẹ̀ ṣú, ṣùgbọ́n ó máa ń yà wá lẹ́nu. Ṣé bí nǹkan tí gómìnà sọ ni pé tó bá jẹ́ ọmọ àwọn kí ọlọ́pàá mú,
wọ́n ti wá mú SSG báyìí gómìnà kí lẹ̀ ń pariwo fún. Nǹkan tó yẹ kẹ́yìn sọ ni pé wọ́n ṣe mú yìí o tán bá ṣe ìwádìí o tán bá rí pé lóòótọ́ o ìgbà yìí ó fọmọ lórí o kán máa mú lọ. Ẹ ti kó ọ̀rọ̀ yín jẹ nìyẹn. Wọ́n tún ti ṣe peace accord lénìí ẹ tún fọwọ́ síwèé ẹni kò ní sí jàgídíjàgan. Tí ẹ bá mọ̀ pé kò ní sí jàgídíjàgan gómìnà láti sìn títí kí ilẹ̀ ọ̀la tó ṣú ẹni kí Ẹ̀mí Àjàgùnbádé lọ fira rẹ̀ fún àwọn ọlọ́pàá, ẹni kí Nurudeen Alówólé lọ fira rẹ̀ hàn fún àwọn ọlọ́pàá, ẹni kí Èṣùbíyì lọ fira rẹ̀ hàn fún àwọn ọlọ́pàá, ẹni kí Small Rugged lọ fira rẹ̀ hàn fún àwọn ọlọ́pàá, ẹni kí Fáróǹbí lọ fira rẹ̀ hàn fún àwọn ọlọ́pàá. Ìgbà yẹn la máa mọ̀ pé lóòótọ́ o tó bá jẹ́ ọmọ yín ni o ẹ fẹ́ kí wọ́n mọ̀. Lóòótọ́ gbogbo ẹgbẹ́ òṣèlú àwọn tí à ń pè ní ọmọ ìgboro tọ́ọ̀gì yìí wọ́n lè ní ẹgbẹ́ òṣèlú tí wọ́n ń ṣe. Ẹ sì ń pariwo ọmọ ẹgbẹ́ òṣèlú tiwa ẹni ọlọ́pàá rí àṣírí ẹni bá. Kí ni àṣírí ẹni bá ṣe? Ṣó ti pààyàn rí tẹ́tí mú ni? Ó ti ṣẹ̀wọ̀n rí tẹ́tí mú ni? Ẹ káàṣírí ẹni bá mọ́bi tó ti ń yìnbọn pààyàn ni. Ṣùgbọ́n ọmọ onímọ́tò ni àṣírí ẹni bá. Àṣírí ẹni bá dẹ̀ jẹ́ ẹgbẹ́ wa tí a ò dẹ̀ fi pamọ́. Ṣùgbọ́n nǹkan tí ò bá tán ẹ má pèsè lọ́rùn. Bá a ṣe wà pípa a dẹ̀ gbọ́ information fẹ́yìn níròyìn tẹ́ gbọ́. Àwọn akọ́ọ̀dù ṣèpàdé agbọ́kàn ṣèpàdé pé tí ìbò yìí bá ti kù ọ̀sẹ̀ kan gbogbo àwọn tí ó ń jẹ́ ògbóǹtarìgì nínú ẹgbẹ́ APC ni àwọn máa yálé wọn lọ́kọ̀ọ̀kan láti pa. Àmọ̀tẹ́kùn làwọn sì máa lò. À ń pe gómìnà President Bọ́lá Ahmed Tinubu Àmọ̀tẹ́kùn ò gbọdọ̀ bá wa dìbò nípínlẹ̀ Ọ̀ṣun. Wẹ́dà òótọ́ ni pé ilé ẹjọ́ ti sọ pé wọ́n lè dìbò, wẹ́dà irọ́ ni o. President Bọ́lá Ahmed Tinubu à ń pè yín Àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ọ̀ṣun jàǹdùkú ni wọ́n fi wọ́n ṣe. Ẹ tó jẹ́ olórí Àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ọ̀ṣun kò yẹ kó wà ńbẹ̀ mọ́. Wọ́n ti mú tí wọ́n ṣàjẹ fún ọ̀rọ̀ apànìyàn ó sì ní ẹjọ́ nílé ẹjọ́ kò yẹ kó wà ńbẹ̀ mọ́. Recruitment Àmọ̀tẹ́kùn tí wọ́n ṣe gbogbo àwọn tí wọ́n ti ní fáìlì ilé ọlọ́pàá ni wọ́n kú sílẹ̀. Àmọ̀tẹ́kùn bẹ̀rẹ̀ sí ní wọ aṣọ dúdú nípínlẹ̀ Ọ̀ṣun. A dúpẹ́ lọ́wọ́ Inspector General of Police torí pé láìpẹ́ yìí a tún rí aṣọ dúdú yẹn mọ́. Ó yá láti ọjọ́ tí IG ti wá aṣọ tá a mọ̀ mọ́ Àmọ̀tẹ́kùn aṣọ Àmọ̀tẹ́kùn ará ìpínlẹ̀ Ọ̀ṣun wà lè mọ̀ ta ni ọlọ́pàá ta ni Àmọ̀tẹ́kùn. A ṣe ń pariwo fún àwọn èèyàn. A ní fídíò ibi tí wọ́n ti ń fi ẹni tí ó jẹ́ olùdíje fún ẹgbẹ́ wa wọ́n lẹ fọ́tò ẹ̀ mára mọ́ ọkọ̀ tiwọn láti lè gbé káàkiri tán lọ máa fi ṣe iṣẹ́ bí nípínlẹ̀ Ọ̀ṣun. Ariwo tí wọ́n ń pa yìí, ìbòsí tí wọ́n ń ké yìí torí pé wọ́n rí pé ará ìpínlẹ̀ Ọ̀ṣun àtonílé àtàlejò wọ́n ń pariwo pé Nurudeen Bọ́lá Oyèbáméjì bí ó máa ṣe gómìnà àwọn come August 15 òun làwọn máa dìbò fún. Wọ́n wá fẹ́ dẹ́rù bà àwọn èèyàn kán má lè jáde. Láìpẹ́ yìí ní Alẹ́ Junction wọ́n ka ọmọ ẹgbẹ́ wa kan síbẹ̀ kò tí tó ọ̀sẹ̀ kan ọ̀sán gangan náà lọ pa síbẹ̀ o. Gọ́fúnà Adeleke ẹ ṣe bí gómìnà tó mọ̀ wípé ìdáàbòbò ẹ̀mí àti dúkìá ó jẹ àwọn lógún. Gbogbo àwọn tí à ń dárúkọ yìí ẹ tì wọ́n síta. Àṣírí ẹni bá ò sá lọ ó wà nígboro. Ntóun dẹ̀ ń sọ fún yín ni pé ẹ̀ṣẹ̀ wo lòun ṣẹ̀ tó bá ṣẹ̀ ẹ competition ẹ jẹ́ kọ́lọ́pàá àwọn ẹ jẹ́ ká investigate ẹ̀. Enough is enough. Thank you. Thank you, sir.